Hey, gbogbo àwọn olólùfẹ́ Justice Somebody ó dàbí ní pé ọ̀rọ̀ Justice Somebody ó ti wá fẹ́ gbẹ̀yìn yọ o ó ti fẹ́ gbẹ̀yìn yọ o ẹ gbọ́ ṣó lè jẹ́ lóòótọ́ ṣá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni gọ́fúnà Babájídé Sanwó-Olú wọ́n wà nínú àwọn tí wọn ò fẹ́ kárí justice fún Mohbad èmi gbọ́ ni èmi ò gbà o èmi gbọ́ ni èmi ò gbà awuyewuye èyí tí wàá ń pọ̀ ọ̀rọ̀ èyí tí wàá ń pọ̀ báyìí wọ́n ní gọ́fúnà Babájídé Sanwó-Olú ṣé wọ́n fẹ́ sọ wípé àwọn ò gbọ́ sí ọ̀rọ̀ Justice Somebody tá a ti ń fà láti bíi ọdún méjì mo ní wọ́n kúkú máa gbọ́ wọ́n wá ní kí ló dé tí wọn ò dá sí a jẹ́ wípé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ against wọn a jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ká má fọ̀rọ̀ gùn Mr. Yomi Fabiyi wọ́n ti wá fàjà báyìí o Mr. Yomi Fabiyi ti fàjà wọ́n ní kàkà kíkú má jẹ́ sèse àwòyàmọ̀ fi ṣàwádànù ni kàkà ká má rí justice fún Mohbad a máa fọ́ gbogbo ẹ̀ lójú ni torí pé kí ni a ò ní lajú wa sílẹ̀ kí tàlùbọ́ kò wọ̀ ògo ọlá àwọn ọmọ wa òun la fi ń ṣeré yìí àwọn bàbá wa ti fail láti jà fún wa àwa náà gbọdọ̀ tó wá fail àwọn ọmọ wa torí bẹ́ẹ̀ Mr. Yomi Fabiyi ti ń pe gbogbo àwọn ọ̀dọ́ lọ́tún lọ́sìn àtàwọn student àti gbogbo àwọn ọ̀dọ́ ó dàbẹ̀ ní pé ọ̀rọ̀ yìí ti ń kọjá bá a ṣe fẹ́ wò ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ wá gbọ́ lẹ́nu Mr. Yomi Fabiyi fún ara wọn torí àwọn àgbábọ̀ wọ́n ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀hún ẹnu ọlọ́fà láti ń gbọ́ pé mo ta tèmi bá ń sọ ó lè má dùn lẹ́nu mi àbí kẹ́ máa wò kí bí ayẹyẹ ni mò ń pa bọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ ó ṣeé ṣe kó yé yín ju bí mi ṣe fẹ́ sọ lọ ẹ bá mi wá nǹkan fìdílé ó yá ẹ bá mi ká lọ. gbogbo àwọn olólùfẹ́ Justice Somebody
mo ṣe máa play voice yẹn síwájú fún yín sí o ẹ má bínú pé mo kọ́ tẹ̀ mọ́ yín lẹ́nu mo fẹ́ ká yànnà náà kankan ní àárín yẹn ni o ẹ gbọ́ bí Mr. Yomi Fabiyi ṣe ń analyse ọ̀rọ̀ yẹn pé ẹnì kan sì wà nínú fídíò yẹn tí wọn ò tí ì mention ẹ má dẹ̀ rántí pé nígbà kan tí Mr. Yomi kọ́kọ́ sọ something like this Wùmí fò jáde ó ní sómò ni ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Ilele Global TV ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ yẹn lọ Wùmí fò jáde nígbà yẹn ó ní sómò ní ẹnì kẹta tó wà nínú fídíò yẹn ìgbà tó mention sómò fún ara náà tún jáde ó ní tó bá jẹ́ wípé old house ni òun lè sọ wípé òun lòun wà nínú fídíò tí wọ́n ń sọ yẹn ó ní fídíò tó dẹ̀ ń sọ yẹn ó ní kò wọ 10 minutes ó ní 2 minutes 30 something seconds ni ó ní old house dẹ̀ nìyẹn ti ṣẹlẹ̀ ó ní tó bá jẹ́ pé new house ni fídíò tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó lóun ò sí ńbẹ̀ ó lóun ò tiẹ̀ sí lára ń dẹ̀ rárá ó ní ó ti lé lọ́dún kan sígbà yẹn tóun ti rí Mohbad kó tó di pé òun gbọ́ pé Mohbad jáde láyé now Mr. Yomi padà again now pé ẹnì kẹta tó wà nínú fídíò yẹn àwọn ní láti mọ orúkọ ẹ̀ òun ní Yomi Fabiyi ṣe ń rìfáàsì sí gọ́fúnà pé tó bá come to worst táwọn ọlọ́pàá ò bá fẹ́ jẹ́wọ́ gọ́fúnà sálò ń kọ́ńtrólù gbogbo Èkó ó yá kán dìmáàndì fún fídíò yẹn fóònù wà ní ọwọ́ àwọn ọlọ́pàá gọ́fúnà sálàṣẹ láti sọ pé àwọn fẹ́ rí fóònù yẹn láti rí fídíò bẹ̀ àwọn dẹ̀ fẹ́ rí CCTV kámẹ́rà ilé Mohbad kódà níbi tó gbé Dáyọ̀mí lójúdé ó ní tí wọ́n bá wò tí ọ̀n bá bá nǹkan tó ń dráàgì yìí ń bẹ̀ ó ní kán wá arrest òun ṣe rí pé nǹkan tó Dáyọ̀mí lójú ó ní Yomi ń sọ ẹ jẹ́ ká máa bá lọ. And people should be safer, and visitors to Nigeria should feel safer. Yeah. And the country and the reputation of Nigeria should get better. All the embassies should keep saying, go to Nigeria, not don't travel to Nigeria. The travel advice we see every week is new city. They keep advising, don't go to Nigeria, don't go to Nigeria. It's because of things like this, what they did to Mohbad. It's because of things like this. If you use your regime to start fixing it, things will get better. What you people let travel, sir? Your Excellency, the governor of Lagos State. The phone is not away. The phone is with the commissioner of police. Shegbo. It's with them. The AIG or the commissioner, ask the commissioner of police, they will release it. Ask that I'll be governor, but if everyone is come to the end, we'll fly. And tell us if Mohbad deserves justice or not. Wọ́n lórúkọ yìí, wọ́n parọ́ pé gómìnà yóò fẹ́ kọ́ kí Mohbad justice. Àwọn tó wà ní ẹ̀sìn wọ̀nyí, it is time for you to prove them wrong. Your Excellency, the governor of Lagos State, prove them wrong. They are using your name, sir. You are too busy for that shenanigans. Criminality. What if governor don't want to support you? I will never do that in my life. I will never put a governor that will disturb and take justice away from people, particularly a talented young person. I will never do that. Ask that they should let you see. Ask. Weekend pé ókè àwọn ẹ̀fọn weekend lè máa ń lè láwọn police prison yẹn. Torí nígbà káwọn ẹ bá gbọ́ ẹ̀mí ọ̀run sọ̀ kalẹ̀. Kò wá pé wà ló òun làwọn ẹ̀fọn àwọn police station yẹn wọ́n kì í rẹ̀. Ọlọ́pàá kúlẹ̀ Thursday Friday wà lọ ṣúgẹ̀ olọ́gbé gẹ̀ẹ́sì. Wàlẹ́ ẹ̀ táwọn ti rán wa rí ẹ láàárọ̀ Monday. Ọmọ àfọ̀rẹ́ wẹ́dọ̀ kiri. Ọmọ mọ̀ pé òkè àfọwọ́rọ́ ó ti yára àlùfáà rẹ̀ yẹn. Máwọ̀ rí. Ó rí lọ́jú lọ́la. Tòótọ́ fi ilé ehoro jáde nínú kòtò àjọmọ́déra wa. Ẹ lọ sá ògùn dáadáa ẹ ti yá bọ́ tẹ́sán mọ́. Ìyá ọkùnrin tí náà wà lórí òkè. Yà ṣe gbọ́ bí Yomi Fabiyi ṣe ń yànnà lọ́rọ̀ yẹn ní àárín yẹn. Àwọn èèyàn wọ́n sọ wípé gọ́fúnà ni kò fẹ́ jẹ́ kí àwọn rí justice.
now Yomi Fabiyi wá ń direct ẹ̀ sí gọ́fúnà báyìí sí pé bàbá ẹ ti gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ègé sí yín ẹ jọ̀ọ́ àsìkò ti tó láti jáde láti jẹ́ ká mọ̀ pé ṣé ẹ̀yin náà lè wà ń díẹ̀ lóòótọ́ àbáwọn èèyàn kàn fi orúkọ yín parọ́ ni àná àwọn àgbàbọ̀ wọn ló jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó máa fẹsẹ̀ méjèèjì tèrò láti bí ọdún méjì tọrọ Joseph Mbadi tó ti ń roaming about ẹ má gbàgbé pé the same governor náà ló nìkan lọ hú òkú yẹn jáde láti fi mọ irú ikú tó pa tinubu dẹ̀ ti dùn pé within a week or 2 weeks ó wá pé ju oṣù kan a máa mọ ibi tí ikú ẹ̀ ti wá oṣù kan wá ń doṣù méjì ń doṣù mẹ́fà oṣù mẹ́fà ń dọdún kan ọdún kan ń dọdún kan àbọ̀ ó ń lọ sọ́dún méjì báyìí tá a dẹ̀ mọ̀ wípé gọ́fúnà mọ̀ sí tá a dẹ̀ mọ̀ pé gbogbo awuyewuye tó ń lọ ń ta yìí gọ́fúnà ń gbọ́ gbogbo ẹ̀ gọ́fúnà ò dẹ̀ sàn kankan olórí ìlú for that matter ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wá lóòótọ́ ṣé tó bá jẹ́ pé ìkànnà àwọn family gọ́fúnà ní wọn kàn báyìí ṣẹlẹ̀ sí gọ́fúnà ò ní ṣe tẹ̀m̀bẹ̀kùn wọn ò ní kọtí ikún sí justice àti jáde kíákíá ṣé torí pé ojú ọmọ tálíkà ṣé torí pé ojú ọmọ aláìléèyàn ṣé torí pé ojú ọmọ aláìlẹ́nìkan ó ní orúkọ báyìí fi ń ṣẹlẹ̀ ni gọ́fúnà náà fi kàn dákẹ́ torí mi mọ̀ pé tó bá yẹ pé nǹkan tí gọ́fúnà ní interest sí ni a ti sọmọ àwọn ọlọ́pàá kí ló dé ìjọ mélòó lẹ fẹ́ fi ṣe investigation eléyìí nígbà tẹ́ bá fi 20 ọdún ṣe investigation eléyìí àìmọye kẹ́sì tó ṣì wà nílẹ̀ tó ti yẹ kẹ́kẹ́ ṣe investigation gọ́fúnà àti sọmọ mo mọ̀ pé tí gọ́fúnà bá dá sí lénìí within 24 hours aláì gédégbé báyìí lóòótọ́ máa jáde gédégbé but ó ti ń hàn lóòótọ́ pé bí gbàtàbà sọ wípé ọwọ́ ti ń kanwọ́ ẹsẹ̀ ti ń kẹsẹ̀ kò máa yẹ kókó rí báyìí bàbá gọ́fúnà Babájídé Sanwó-Olú kò máa yẹ kó rí báyìí ṣóṣẹ́ ìdìgbà tí gbogbo youth bá tó wá ṣe ń jáde tó wá ń pariwo tí gbogbo àgbáyé tó wá ń rí wípé torí wípé àwọn olórí wọn ò ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yìí ló jẹ́ kí wọ́n jáde kó máa protest ṣé mọ̀ pé embarrassment òun ló jẹ́ fún lùwà ẹni embarrassment ló tún jẹ́ fún orúkọ yín as a governor wọ́n ní the old governor wà ní Èkó nǹkan báyìí dẹ̀ ń ṣẹlẹ̀ láàrin ọdún méjì wọn ò dẹ̀ rí solution sí ẹ mọ̀ pé nǹkan tìjú ni nǹkan tí kò yẹ kó gbà wọ́n ju oṣù kan lọ wọ́n á ń gbà wọ́n bí ọdún méjì nsìn tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó dìgbà táwọn youth bá ṣe ń jáde tó ayẹ̀ di pé wọ́n wá ń ba nǹkan jẹ́ àbí wọ́n wá ń dí governor office àbí wọ́n wá ń wá sílé yín wọ́n wá ń block entrance yín embarrassing mo lè mọ̀ pé tí wọ́n bá ṣẹlẹ̀ inú abiyín ẹ lè tún ní kọ́kọ́ àwọn àmì jáde kọ́ bẹ̀rẹ̀ sí nípa wọn ṣé ẹ̀tún ti borúkọ ara yín jẹ́ wọ́n á ní gọ́fúnà tó ní kọ́kọ́ máa pa àwọn ọmọ ìlú ẹ̀ kí ló wá jẹ gọ́fúnà lé wọn lórí fún ṣé kó lè máa pa wọn ni àbí kó lè máa ṣètọ́jú wọn ẹ̀yin náà wò ẹ jọ ọ̀rọ̀ yìí tí ń ju bá a ṣe ń wò lọ Ọlọ́run ó ti ń ju bá a ṣe ń wò lọ ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí náà. ẹ wò ẹ̀yin olólùfẹ́ Justice for Mbadi nǹkan tẹ́mi kọ́ máa rí sọ́tọ̀ ọ̀rọ̀ yìí gé ni pé ẹ jẹ́ ká kún fàdúrà ó dàbẹ̀ ni pé wọ́n fẹ́ da ojú ẹjọ́ ìbòlẹ̀ ẹ wo gbogbo gbìyànjú tá à ń gbìyànjú ẹ wo gbogbo bá a ṣe ń sáré sókè bá a ṣe ń sáré sódò gbogbo àwọn tó yẹ kó ṣiṣẹ́ fún mẹ̀kúnnù wọn ò ṣiṣẹ́ fún wa a tún ṣiṣẹ́ fún ara wa ẹ wo àwọn evidence tá a rí jáde through Mr. Yomi Fabiyi ẹ wo àwọn nǹkan tá a rí jáde steers náà wọ́n kàn yìí gbọ́n wa àwọn ọlọ́pàá dẹ́ ó mà ṣe o ẹ̀yin olùfẹ́ Justice for Mbadi ẹ jọ̀ọ́
ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí LLA Global TV. ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà ti di kí olórí di orí mú báyìí o. mo tún gbọ́ information kan lénìí wọ́n ní bóyá lóòótọ́ ni àbí irọ́ ni mo ń gbọ́ information yẹn pé wọ́n ní ọ̀gá àwọn àmì ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá ọ̀gá àwọn àmì wọ́n ló ti announce pé ẹ wá ń bí o àwọn tó ń pa wọ́n lọ́tún tó ń pa wọ́n lósì àwọn olórí náà wà ń díẹ̀ o agbára wọn ò dẹ̀ ká wọn mọ́ o kó lórí dorí ẹ̀ mú o kó lórí kẹ́nìkan má lọ wò pé àmì kankan wà ń bí kankan tó máa ràgàbò òun o ṣebí táwọn ọlọ́pàá tiẹ̀ ti ń fojú hàn àti ń rí táwọn ọlọ́pàá ti ń fojú hàn àmì náà ló tún wá sọ títí ẹ̀yìn sí tí mo gbọ́ bóyá òótọ́ ni o àbí irọ́ ni o but ó jọ gàtè kò jọ gàtè ṣé kò ti ń rí bẹ́ẹ̀ nígbà ìlú tá a sọ pé lólórí tá a lọ́ba tá a níjòyè táwọn kan dẹ̀ ń wọnú ìlúwa tó ń jiyàn gbé táwọn kan ń wọnú ìlúwa tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò táwọn olórí yẹn tó dẹ̀ rí nǹkan kan ṣe sí tó dẹ̀ ń play ignorance tó Ọlọ́run ṣe rí tí n bá sọ pé ọ̀rọ̀ Nàìjíríà yìí yé mi irọ́ ni mo pa ṣe rí pé àwọn tó ń bẹ̀bẹ̀ fún revolution àwọn tó sọ pé kò sígbà tí ogun ò ní jà ní Nàìjíríà ṣe rí pé wọn ò parọ́ torí wọ́n jẹ́ kó máa yé wa pé bó ṣe lè hùn ká pariwo tó bó ṣe lè hùn ká ké tó ká bẹ̀bẹ̀ tó pé àwọn pípù yìí wọ́n ti fi àpáta dí ojú wọn ò láàánú lójú wọn ò kí ẹ̀ gbogbo egbe wa gbogbo ariwo wa kò tí ẹ̀ kọ́ wọn kò kàn sáyìn wọn òun náà kàn ṣe ń ṣe nǹkan tó kàn ń ṣe lọ pé láì ṣe pé a bá sọ dogun ká sọ dìjà kẹ́ni tó máa kú kẹ́ni tó máa kú pé ọ̀rọ̀ Nàìjíríà kò ẹ gbàgbé pé ó fẹ́ dà ẹgbẹ̀rún tàbá tí àdákò ò lè ràn káyín máa jìn nílùú tá a sọ pé olólórí bọ̀ tó bá jẹ́ pé kọ́nú ọmọ tiwọn ni wọ́n jí gbé wàláì láàrin 24 hours ẹ máa wo iye sójà tó ti máa jáde tó bá jẹ́ pé kọ́nú ọmọ wọn ni wọ́n pa ẹ máa wo bọ́n ṣe ti máa wá justice fast but àwọn ọmọ mẹ̀kúnnù náà ló ń forí kojú àwọn pípù yàdé wọnú ìlú wa wọn á dẹ̀ já àwọn èèyàn gbé wọn á wọnú ìlú wa wọn á pa àwọn tó máa pa tó bá tún jẹjà rí mú nínú wọn àwọn ọlọ́pàá ti sáré débẹ̀ wọn á ti gbà wọn kó ní ọwọ́ wọn wọn á ti release wọn kàyín máa jìn àlọ́lá máa gbọ́ àní gbàbọ̀ ẹ mọ Nàìjíríà ẹ jẹ́ ká dorí wa mú o kó lórí sórí ẹ o tó tún fi lè mú chief of army staff ń sìn tán ló ti sọ wípé èmi ò tí ì ríbi tó ti jáde complete tó sọ but wọ́n ló ti sọ wípé agbára àwọn ò lè ká nǹkan tó wà nílẹ̀ yìí àfi tó bá máa dogun àwọn ò dẹ̀ lè sọ dogun kó ní kálukú dorí ẹ̀ mú ó ti wá di kọ́lọ́múdọ́mù yẹ ẹ̀gbẹ́ báyìí káì mi ò lè gbọ́ program yẹn kan tán níbi tó gbé irritate mi dé mi ò lè gbọ́ tán pé ṣé ibi tí Nàìjíríà ń lọ náà lélẹ̀ a lè sọ pé a ló lórí wọ́n dẹ̀ ní ká má wọ́ọ̀rì ó máa tó dáa ó dẹ̀ ń get worse sí every day by day bílẹ̀ ṣe ń ṣú tílẹ̀ mọ́ ló dẹ̀ ń worse sí bílẹ̀ ṣe ń ṣú tílẹ̀ mọ́ ló dẹ̀ ń worse sí àwọn kan dẹ̀ wà bẹ́ẹ̀ tó pé wọ́n rẹ́dí àti ṣe but apá wọn ò lè ká kò sígbà tá à ní support wọn ẹ̀yin youth ẹ máa gbára dílẹ̀ o àwọn onírè jù báyìí lọ tí n bá tún rí any information máa tún wá mú wá fún yín ẹ bá mi share fídíò ìkẹlẹ̀ bá mi subscribe sí LLA Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá mi subscribe ire o.